Kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lẹ́kùkù tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà fún oore ọ̀fẹ́ yín nínú ayé wa tí ẹ fi mú wa wà láyé mú wa wà láyé tó dára. Àdúpẹ́ tẹ́ rí pé ẹ jẹ́ kí a rí ọjọ́rú tó gbẹ̀yìn nínú oṣù kejì. A sì gbàdúrà wípé ayọ̀ tẹ̀síwájú ìṣerere àlùyọ yóò wá fún wa ní orúkọ Jésù. Wọ́n tẹ́ gbọ́lé ni yóò ṣe ayé àtọkàn wa ní rere kò nílò ìdísí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Èní ọjọ́rú ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ owó olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé a pè láti máa gbàdúrà. A pè láti máa gbàdúrà. A mú àkọ́sórí wa nínú ìwé Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ kẹtàdínlógún. Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ kẹtàdínlógún. Ẹ máa gbàdúrà ní àìsinmi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹjọ. Ó sì pọ òwe kan fún wọn nítorí èyí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe sàárẹ̀ wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òbó kan sì wà ní ìlú náà, ó sì tọ̀ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi o, kò sì sùn sí nígbà kan sá. Ṣùgbọ́n ní ìkẹyìn ó wí nínú ara rẹ̀ pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí opó yìí yóò máa yọ mí lẹ́nu, èmi yóò gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ dá mi ní agara. Olúwa sì wí pé ẹ gbọ́ o, bí aláìṣòótọ́ onídàájọ́ ti wí o, Ọlọ́run kì yóò ṣe agbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ó fi ọ̀sán àti òru kígbe pè é tí ó sì mú sùúrù fún wọn. Mo wí fún yín, yóò gbẹ̀san wọn kánkán. Ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé, yóò bá ìgbàgbọ́ láyé bí? Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń sọ̀rọ̀ nípa àdúrà tí wọn yóò sì darí àdúrà ní ìgbà mìíràn, ṣùgbọ́n wọn kì í sábà gbàdúrà o. Wọn yóò kéde kókó àdúrà náà ní kí àwọn ènìyàn gbàdúrà. Ohun tí wọn yóò ṣe títí ni pé wọn yóò máa rọ àwọn ènìyàn kí wọ́n máa gbàdúrà. Wọn kì í gbàdúrà nínú àwọn ìpàdé àdúrà tàbí ní ìkọ̀kọ̀. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ìdí tí ọ̀pọ̀ kì í fi mú ìpè Ọlọ́run ṣẹ lórí ayé wọn. Paul àpọ́sítélì jẹ́ ọkùnrin aládùúrà o. Nínú ìwé Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní ẹ máa gbàdúrà ní àìsinmi. Nígbà tí mo bá fẹ́ kúrò ní ilé mi fún ìrìn àjò, màá gba àdúrà. Nígbà tí mo bá dé ìdí ọkọ̀, màá gba àdúrà. Nígbà tí mo bá wọ ọkọ̀ òfurufú tán, màá tún gba àdúrà. Bíbélì sọ pé gbàdúrà ní àìsinmi, máa gbàdúrà lọ. Ọlọ́run olórin kan sọ pé Kírísítẹ́nì máì tí wá sí mi, gbọ́ bí áńgẹ̀lì rẹ ti ń wí o, ní àárín ọ̀tá ló wà, máa ṣọ́ra. Ní ọdún 1985, mo gbìyànjú ohun gbogbo tí mo lè ṣe ṣùgbọ́n ìjọ kò dàgbà bí mo ṣe ń retí. Nígbà náà mo gbọ́ nípa olùṣọ́ àgùntàn kan ní South Korea, ẹni tí ìjọ rẹ̀ dàgbà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó sì sábà máa ń ṣe ìpàgọ́ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run ní ẹ̀ẹ̀kan lọ́dún. Mi ò ní owó láti lọ, ṣùgbọ́n mo gbàdúrà, Ọlọ́run sì pèsè owó, ó ràn mí lọ́wọ́. Mo lọ, mo sì rí ohun tí mi ò rí rí. Mo gbọ́ tí olùṣọ́ àgùntàn náà ń sọ lórí àga ìwàásù pé àwọn tí ó wá ní ọjọ́ ìsinmi náà kí wọ́n má padà wá ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ nítorí àyè. Èyí tún rí bẹ́ẹ̀ nítorí pé ó ti ṣe ìsìn méjì o ní gbogbo ọjọ́ ìsinmi nínú gbọ̀ngàn tó lè gba 1,50 ènìyàn. Ní àkókò ìpàdé náà, wọ́n mú mi wá sí orí òkè níbi tí wọ́n ti wí fún wa ní àkókò díẹ̀. Wọ́n fún wa ní àkókò ibi tó dákẹ́ rọ́rọ́ kọ̀ọ̀kan láti gbàdúrà. Mo tilẹ̀ ti gbàgbé nípa àkókò níbi tó dákẹ́ tí a fi fún mi. Nígbà tí mo ṣetán, àwọn tí a jọ wá pẹ̀lú ọkọ̀ kan, wọ́n ti ń dúró dè mí fún ó kéré tán bíi wákàtí kan. Nígbà tí mo wọ inú ọkọ̀, inú bí gbogbo wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wípé kí ló dé tí o dá wa dúró. Mo ní ẹ má bínú, mo lérò wípé àdúrà ni a wá gbà níbí. Wọ́n ní ṣé o fẹ́ gba gbogbo àdúrà rẹ tán ní òní ni? Ẹnikẹ́ni
kò tilẹ̀ bá mi sọ̀rọ̀ lójú ọ̀nà wa padà. Ìyẹn sì bá mi lára mu nítorí nínú ọkọ̀ ni mo tún ti bẹ̀rẹ̀ sí ní búramúramù nínú ọkàn mi láti gbàdúrà. Ní ọdún díẹ̀ sẹ́yìn, nígbà tí mo tún padà lọ sí South Korea ní ìgbà àkọ́kọ́ tí mo lọ, mi ò ní àǹfààní láti súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run náà, ṣùgbọ́n ní àkókò yìí mo ní àǹfààní láti rí Dókítà Yongi Chol tó ti di olóògbé. Ó ní, mo ti gbọ́ nípa rẹ, jọ̀wọ́ gbàdúrà fún mi. Olùfẹ́, mo lù ọ́ lọ́gọ ẹnu o kí o máa gbàdúrà ní ìgbà gbogbo. Ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 18. Mi ò mọ̀ ibi tí Ọlọ́run mú ọ lọ, ṣùgbọ́n bí o bá fẹ́ dé ibẹ̀, o gbọ́dọ̀ gbé ìgbé ayé àdúrà gbígbà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná? Ẹ jẹ́ kí a máa gbàdúrà nígbà gbogbo àti níbi gbogbo. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwabùkọ́lá Ayápé ní orúkọ mi. Nígbà tí a pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.